ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o. wọn ò ní mọ̀ ó dẹ̀ affect obìnrin míì tó máa fi kú òlé ọkọ ó affect àwọn míì tó máa fi bẹ́ẹ̀ wọn jà pé wọn lórí àwọ̀ wọn bí mo sọ fún yìí àmì obìnrin ló dẹ̀ kọ́ mọ́ jù sùn tó máa fọkọ sílẹ̀ pé ọkọ mi ń lórí àwọ̀ mi ni kò tọ́jú mi ìràwọ̀ mi ló ń lò tí n bá kú òun bẹ́ẹ̀ nǹkan á dàrú fún èmi àdúgbò ń kú òun bẹ́ẹ̀ tán pé nǹkan dàrú fún ìgbà yẹn ló ṣe ẹ̀ lówó ìràwọ̀ mo fẹ́ sọ fún ẹ lénìí ṣé ẹ ríràwọ̀ rí ló ní òfurufú ẹ ti wò rí ṣé ẹ lè ká kò sẹ́ni tí wọ́n lò ràwọ̀ ẹ kò sẹ́ni tí wọ́n lò ràwọ̀ ẹ àwọn ẹmọ lò ràwọ̀ gbogbo èmi tí wà wọ́n lò ràwọ̀ mi orí nìyí màá ṣàlàyé fún ẹ lénìí farabalẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ àgbọ́yé Jésù Kristo ní kó o ṣọmọ ọ̀dọ̀ kó o tó dọ̀gá tó bá wà lẹ́nu bàbá ẹ̀ wá sí bàbá ẹ̀ lò núràwọ̀ ẹ̀ ìràwọ̀ kì í tán ìgbà tó wà láròyé tó ń ṣiṣẹ́ fún wọn tó ń lọ ìràwọ̀ ẹ̀ náà lò gbogbo òṣìṣẹ́ tó bá gbà tẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ ń sìn wọn ni tí wọn náà bá tún bọ́ sípò ọ̀gá gbà tún máa lò ràwọ̀ míì bẹ́ẹ̀ ni gbà tún máa lò kò sẹ́ni tí wọ́n lò ràwọ̀ ẹ̀ ẹ ò kì í tán ìyẹn àfẹ́ ìtìràwọ̀ ọ̀tọ̀. bàbá ká mú àdó ká kọrúkọ ẹni síbẹ̀ ká kọrúkọ ẹni síbẹ̀ tó bá dé tó gbé síbẹ̀ kan yẹn ń kọ́ wọ́n di kọmọrúkọ yéèyàn ó ti wọnú àgárágodo wọ́n lọ ràwọ̀ irú yẹn ń kọ́. ìgbé ìràwọ̀ kó má ìràwọ̀ lò ìfẹ́ẹ̀kì nìyẹn wọ́n tìràwọ̀ kò sẹ́ni tí ò níràwọ̀ kò sẹ́ni tí wọ́n lè ràwọ̀ ẹ̀ o lè níràwọ̀ kó má lájé tẹ́ òkè ká bá ń ka àwọn tó lówó Nàìjíríà léni tí wọ́n wọ 1000 tó ń lókìkí owó Nàìjíríà léni tí kìí ṣe àwọn tó jí owó tó ń jalè o tí kìí ṣe àwọn olóṣèlú ẹ lọ sádùúgbò tó bá ń gbé àdúgbò àwọn tó lówó tó wọ́n jẹ́ o kìí ṣe owó kékeré o tó wọ́n ya yẹ̀yẹ́ kéńté owó kìíní kan tó jẹ́ pé mi lè sọ pé òun gbé 1 billion sílẹ̀ mi lè sọ pé òun gbé 500 million sílẹ̀ mo ní kó ká yìí at a time yàtọ̀ sólóṣèlú o yàtọ̀ sólóṣèlú o tó gbogbo Nàìjíríà kò yí ṣe àwọn míì máa ń sọ pé ìràwọ̀ owó ni ìràwọ̀ ọ̀tọ̀ ìràwọ̀ ẹ̀ lè máa tàn wọ́n ní ẹgbẹ́ ni wọ́n ló mọṣẹ́ wọ́n máa pariwo ẹ̀ ẹnjìníàrì ni àwọn ọmọ oníròyìn tó dáa ọmọ àwọn oníròyìn tó praise tán lówó lọ́wọ́ award náà wọ́n máa gbà rú àwọn wọ̀nyẹn àwọn Wọlé Ṣóyínká ìràwọ̀ náà ní award náà máa gbé fún wọn award làwọn náà máa gbà ó yàtọ̀ sí ajé òun ló jẹ́ kí òun gbọ́ àwọn ọmọ iṣẹ́ ògùn owó ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe ògùn owó wà ti ní ajé tó bá lájé kò lè ṣiṣẹ́ fún ẹ kò ní dáhùn bẹ́ẹ̀ mo sọ fún yín ìkan máa rọ̀kọ́ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni eléyìí tó ń sọ wọn nímọ̀ èmi àjà ìdìdì ó lè máa ríran kò kọ́ mọ̀ èmi à lọ kéwú kò nímọ̀ èmi à ní òun babaláwo kò símọ̀ kankan a máa fi hàn ìṣìnà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olórin mi ẹ̀ sọ pé ká máa súnmọ́ àwọn wòlíì pẹ̀lú bẹ́ẹ̀ lọ wọ́n ti pọ̀jù tó ń fi hàn ìṣìnà tó hàn nímọ̀ àti wòlíì àtàfà àti babaláwo tó fi hàn ìṣìnà ló pọ̀jù. ọ̀rọ̀ ni Aláyọ̀sìnga sọ o. ọ̀rọ̀ ló sọ kókó ọ̀rọ̀ nìyẹn òun náà súnmọ́ àwọn àgbà ni
ló fi ń sọ. ó ní àwọn ènìyàn mi ṣègbè tó pé wọn ò ní ìmọ̀. tó ti ẹ̀ sìn ìràwọ̀ ọ̀tọ̀ àmọ́ ẹ̀wọ̀n tí ìràwọ̀ wọn tàn dábàá ókè ẹ wo Sọmọlá òun ló dá PDP sílẹ̀ bí ìràwọ̀ ẹ ṣe tọ̀ tó nígbà tó kú ilé mẹ̀rẹ́ǹtì ló kú sí ẹ lọ bèrè bẹ́ẹ̀ ni ẹ lọ bèrè ilé mẹ̀rẹ́ǹtì ló kú sí ẹ lọ bèrè bẹ́ẹ̀ olówó ẹ journalist ni ẹ lọ trace history yẹn padà tí ò bá níbẹ̀ ká wá sọ fún mi bí. Ṣàgàrí president Nàìjíríà ni oníràwọ̀ ológo kò lówó lọ́wọ́ Jonathan wà lẹ́ni tó ra mọ́tò fún nígbà tó wó sí lọ́wọ́ ẹ̀ tó fún lówó lẹ́yìn náà gbà tó kú tán ó jẹ gbèsè owó NEPA àbó ṣe ṣèbíjọ́ náà òun kọ́rẹ̀tì fún news ni owó wo ló wà lọ́rọ̀ Ṣàgàrí. Buhari nígbà tó kó ọmọ ẹbí tí Jonathan tún fún lówó rí ó lè délé ló ṣẹ̀ṣẹ̀ dé ìlú lọ jí owó. Bọ́lá ìgbà tó ṣe sójà. Bẹ́ẹ̀ tó padà wá báyìí kò sí nǹkankan onígbà tí Jonathan fún ní nǹkankan òun ló fi fa Jonathan mọ́ra ẹni tí ò bá mọ̀. Kì í ṣe yẹn o lè ní kíní owó ajé ọ̀tọ̀ ẹni náà máa wẹ ìràwọ̀ ẹni òjò náà ajé ló máa focus ló máa tó bá ní lọ́wọ́ ajé ni. Bàbá àwọn kan tẹ̀ ní wọ́n máa ń ṣe ajé. Wọ́n máa ń ṣe ajé sí. Kó o tó lè ṣe ajé tó bá ládé ló máa ṣe. Yóò ṣiṣẹ́ fún ẹ. Yóò ṣiṣẹ́ fún ẹ. Tó bá lọ ṣáyé tí mo bá. Ẹ̀rọ tájé ò bá sí lára ò lè ṣe ajé. Ìyọ́n mo lẹ́ ń gan. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ. Ẹ máa pèsè lára kọ́kọ́. Kò sí. Nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn alágbára tí ìyá ẹ bá jẹ́ àjẹ́ tó bá ní kó o lájé ó lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ kó fún ẹ. Agbára àwọn àjẹ́ nìyẹn. Wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀gbọ́n fún ẹ. Nǹkan tó ṣe àjẹ́ ló ń ṣe yẹn babaláwo kan ò lè gbà fún ẹ àfọn bá ṣe oògùn owó fún ẹ bó ṣe oògùn owó fún ẹ bá jẹ́ òsì lára ẹ̀ wá yá wèrè. Àjẹ́ nìkan ló lè gba ajé ẹni tí ò ní kò mú oríire yẹn wá á dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ràn á dẹ̀ gbé fún ẹ̀gbọ́n á gbé fún àbúrò ẹ̀. Yóò sì rí lò. Bẹ́ẹ̀ á dẹ̀ máa lò lọ àwọn lágbára yẹn wà lọ́wọ́ ẹ̀. Bí babaláwo kan ṣe oògùn fún ẹ bó bá má dédé ó máa ya wèrè gbẹ̀yìn ni tàbí kúkú. Bàbá ẹ̀ka tó sáré yàbàrà díẹ̀. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.